oògùn ìfẹ́ràn tá a fi ń fẹ́yàwó torí pé ó wà nínú problem tí ọmọ ìràwọ̀ afẹ́fẹ́ Libra máa ń ní, òun ni ogun àti fẹ́yàwó. Àbí gbogbo ẹni tí ń jagun àti fẹ́yàwó àbí àti lọ́kọ lọ́wọ́, òun ni ó jọ ju eléyìí kalẹ̀ pé àǹfààní oògùn ìfẹ́yàwó. Á wá ewé kan tí wọ́n ń pè ní ewé ògbùrùgbùrù. Àwọn àgbà eléwé ọmọ ni wọ́n dá a mọ̀ o. Ewé ògbùrùgbùrù yìí ó dà pé ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta náà ló wà nílẹ̀ Yorùbá. Bí a ti ní ewé àásorín tá a mọ̀ sí igi ńlá tí ò ju ọ̀nà méjì lọ, bẹ́ẹ̀ náà ni ewé ògbùrùgbùrù yìí ò ju ọ̀nà méjì àbí mẹ́ta lọ ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn àgbà eléwé ọmọ ni wọ́n dá a mọ̀. A ó ra ewé ògbùrùgbùrù yìí, a ó gún pẹ̀lú ọṣẹ. Tá a bá gún tán, a ó lọ, tó bá jẹ́ ọkùnrin ló fẹ́ lò, yóò lọ ra abo adìẹ tó fine. Tó bá sì jẹ́ alábiamọ ló wù ọ́, ó ra adìẹ tó ti pamọ́ rí. Tó bá jẹ́ ọlọ́mọge ló wù ọ́, ó ra adélébọ̀ adìẹ tí ò tíì pamọ́ rí, èyí tó bá wù yẹn ni. Tó bá jẹ́ obìnrin ló fẹ́ lò, yóò lọ ra akọ adìẹ àkùkọ ni ó rà. Tó bá jẹ́ àgbàlagbà ló wù, yóò ra àkùkọ tó ti gbó, tó ti kábún dáadáa. Tó bá jẹ́ ọ̀dọ́langba ló wù, yóò ra ọ̀dọ́ adìẹ. A wá dú ẹ̀jẹ̀ adìẹ yìí síbi ọṣẹ yìí, òun la fi pò ó. Tá a bá fi pò ó tán, a ó kó sínú ike. Láyé ijọ́hun inú igbá ná máa ń kó nǹkan sí, torí igbá ló common nígbà yẹn, ike ò common. Téèyàn bá lò fún ike náà yóò ṣiṣẹ́. A ó kó sínú igbá àbí ká kó sínú ike. Orí adìẹ yẹn òun la wá fi gún. A wá gbé kalẹ̀ fún ijọ́ kejì. Tó bá dijọ́ kejì, a bẹ̀rẹ̀ sí ní bù wẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, èèyàn ò ní tí ì lo ọṣẹ yẹn tán téèyàn ó ti rí ìyàwó àbọ́kọ téèyàn bá fẹ́. Àmọ́ tó dáa jù ni pé tó o bá ti rí ẹni tó wù ọ́, ẹ má súnmọ́ ara yín pẹ̀lú ẹni tó bá rí o. Tó o bá ti súnmọ́ obìnrin míì àbò súnmọ́ ọkùnrin míì, ó ti bàjẹ́ nìyẹn. Tó o bá ti rí ẹni tó wù ọ́, ó yanjú gan confam, tí mo ti ṣe fúnra mi, tí mo ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye èèyàn. Confam ni. Torí pé tí ọmọ Libra yìí tó jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ò bá tí ì lọ́kọ, kò tí ì balance. Ìràwọ̀ yẹn ló ń túmọ̀ I balance. Mo feel comfortable, mo balance. Àmọ́ kó tó lè balance, ó dìgbà tó bá níyàwó àbí tó bá lọ́kọ. Ogun tí mo wá pọ̀jù fún wọn ni pé wọn ò ní rí ìyàwó bọ̀rọ̀ àbí kán má rọ́kọ bọ̀rọ̀. Wọn ó jagun yẹn to the extent pé àwọn gan mọ̀ pé ogun ni. Kìí ṣe pé bóyá tètè rí ìyàwó oṣù kan, ọdún kan kọ́ o. Wọn ó jagun yẹn sáún. Àmọ́ nínú tọ́lọ́run ní kó máa ran èèyàn lọ́wọ́, òun leléyìí wà. Bẹ́ẹ̀ náà ni ó tún máa ń túmọ̀ harmony, ìfọ̀kànbalẹ̀. Ìràwọ̀ yìí náà ní ń túmọ̀ ìfọ̀kànbalẹ̀, tí ń túmọ̀ sí pé tó o bá fẹ́ ìyàwó kan tí ò bá ti fi ọ́ lọ́kàn balẹ̀, ò ṣì ń jagun yẹn lọ́wọ́ náà ni. Àfi kó tètè lọ fẹ́ mi, kó fẹ́ kejì lé. Ó dijọ́ tó o bá tó rí fọ̀kànbalẹ̀ lára ọkùnrin, àbí tí ọkùnrin náà rí fọ̀kànbalẹ̀ látara obìnrin, ló tó jagun yẹn ṣẹ́gun. Torí ìràwọ̀ yẹn náà ló ń túmọ̀ harmony, ìfọ̀kànbalẹ̀. Lẹ́yìn tó bá balance tán, tó ní àìbalance, yóò ṣẹ̀ṣẹ̀ wá ní harmony. But tó o bá tí ì jagun yẹn débi kó o rí fọ̀kànbalẹ̀, ò tí ì jagun, ò tí ì ṣẹ́gun rẹ̀ nìyẹn. Either o fẹ́ ìyàwó kan, ò tí ì wá débi kó o ní fọ̀kànbalẹ̀, ò tí ì jagun tán o, tó lọ tètè fẹ́ míì ni. Kò tún wá ní easy, yóò difficult yẹn fún ọ láti fẹ́ míì náà, àfi kó tún jagun yẹn. Báwọn yẹn ṣe rí nìyẹn. Nínú àǹfààní tí a tún júlẹ̀ fúnra